àwa Mudiru Markaz ẹ tóbi gan o táwọn kan fi gbà pé káwọn ò kírun lẹ́yìn yín lónìí ṣùgbọ́n ẹ wá wo bí wọ́n ṣe rò bẹ́ẹ̀ tóbi tó wọ́n rò gbogbo mùsùlùmí ilẹ̀ Yorùbá ó kéré tán bí ìlàjì wọn ò bá tẹ̀lé yín nítójú ìlàjì lọ ni ó tẹ̀lé yín gbogbo mùsùlùmí ilẹ̀ Yorùbá over 99% kò tẹ̀lé yín nílùú Èkó tẹ́ ti kéde yí pé òní lẹ́ẹ̀sọdún àwẹ̀ ń bẹ lánàá Èkó ọgbà àwẹ̀ àwọn ìmáàmù tí ó jẹ́ wípé bàbá yín ló kó wọn jọ bàbá yín Sheikh Adam Al-Ilory ló kó gbogbo àwọn ìmáàmù yẹn jọ wọn ò tẹ̀lé yín ètò bá tẹ̀lé yín nù wọn ṣáàzùn very strange Lagos State ò tẹ̀lé yín at least ibi tí Sheikh Adam tóbi tó kápẹ́ Sheikh Adam ni lọ́ba sí irú ẹ̀ bí ìmáàmù kan bá ń bẹ tí ó bá tẹ̀lé Sheikh ní Lagos State lásán ní tó jùlàjì mùsùlùmí lọ ni ó tẹ̀lé wọn over 99% mùsùlùmí ilẹ̀ Èkó Lagos State kò tẹ̀lé yín àwọn ìmáàmù ò tẹ̀lé yín àwọn alálàáfà ò tẹ̀lé yín kódà àwọn Markaz gẹ̀ olójú ẹ̀ tó tẹ̀lé yín lẹ́kọ̀ọ́ yẹn gẹ́gẹ́ àwọn àtàìmọye àwọn Markaz làwọn jọ kírun bíbá yìí o lọ́pọ̀lọpọ̀ ìlú náà àwọn ìbára wa jà o sẹ́ẹ̀mọ́ tó túmọ̀ sí ẹ tóbi kété pé ẹ tóbi kò sẹ́ni tí ń bu yín pàápàá ṣùgbọ́n nǹkan lẹ sí àyè tẹ́ wà o bàbá yín ló ṣe àyè tẹ́ wà o bàbá yẹn gẹ́gẹ́ ló tóbi ó ní làwọn èèyàn ń tijú rẹ̀ mọ́ yín la ní òun fẹ́ sẹ́yìn ẹ wá dúró gbogbo nǹkan tó le tẹ́ ń dálẹ̀ tẹ́ rí táwọn èèyàn ń rúwa iná à ń sẹ́nu kù bàbá yín ní iṣẹ́ tó ṣe ní iṣẹ́ àlùbáríkà ni ẹ máa dúró èèyàn tó jáde lára Sheikh Adam Al-Ilory ẹ wá dúró èèyàn tẹ́yìn gan ti sọ̀dọ̀ àtà nínú ilé àti níta tẹ́ ń bá yín sọ̀tà kódà nínú fámìlì gangan nínú madrasa àwọn jahabisa odidi mufti Ìlọrin kò yẹ kẹ́ ẹ sọnù nítorí ó ṣe ẹ wá ń sọ̀rọ̀ àdó kan lẹ́nu yín kò bàjẹ́ kò bá mufti Ìlọrin jẹ́ ó ti tóbi tiẹ̀ nù oníkìjìgbà Sheikh Suleiman oníjìgbà ó ti tóbi ìgbà táwọn gan dépò tí wọ́n wà wọn àìmọye changes ni wọ́n make téèyàn bá ti wà nípò ńlá tó mọ̀ pé ipò tó wà yọ lọ́n gangan lọ́rùn máa gbé ọ débẹ̀ èèyàn lè ṣe sábàbí èèyàn tó ṣe sábàbí wọn Ọlọ́run ọ̀fọ̀ sí ẹni o ipò tẹ́yìn gan déhùn gangan ipò ìtọ́lọ̀ máa fi hàn sí ni ipò Mudiru Markaz àrólé Sheikh Adam Al-Ilory ipò ńlá ni gbogbo àwọn kìjì pa ńlá rẹ̀ á máa rí pẹ̀lú yín gbogbo inú ilé rẹ̀ á máa rí pẹ̀lú yín Sheikh Ramadan gbogbo wọn rẹ̀ ká máa rí pẹ̀lú yín gbogbo àwọn àfa ńlá rẹ̀ ká máa rí pẹ̀lú yín ọ̀pọ̀lọpọ̀ ń bẹ́nu ilé lónìí tó pé gbogbo ohun tí ń ṣẹlẹ̀ yìí kò dùn mọ́ wọn nú àmì ń fún yín nímọ̀ràn yí pé bàbá ẹ bá tún àmì ń ṣe tẹ bá gbọ́rọ̀ mi jáde pé nínú ilé gan tẹ bá rẹ nìkan tí bá ń sọ pé bẹ́ẹ̀ ṣe ń ṣe lọ dáa àwọn yẹn ló bu Ọlọ́run wọn ò tó 10% nínú àwọn orí Ọlọ́run tí Sheikh Adam Al-Ilory tó fi kalẹ̀ tó bá jẹ́ bẹ́ẹ̀ ni ṣé product tí Sheikh Adam Al-Ilory náà lẹ́nu ẹni tó kí yídì lónìí ta ló bá yín kì ẹ tún sọ̀rọ̀ kan pé ìtìkáàfù kankan gbogbo àwọn àfáà àtọjọ́ máa kí o Sheikh Adam Al-Ilory a ti gbọ́ wá sí ìtìkáàfù lẹ́nu wọn the same thing tí gbogbo mùsùlùmí ń ṣe náà ni wọn àrọ́ǹgì wọn ìbá àfáà ní ẹbínú tí àwọn ti kà ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí Sheikh Adam ti sọ lẹ́yìn ti sọ míì tó takò wàláhì tàláhì súnmọ́ bí láìláti ilá ìwà ẹ gbọ́ dáadáa ẹ̀yin kan bẹ ẹni Sheikh Habib ó ti balẹ̀ Sheikh Adam Al-Ilory ó ti bàjẹ́ Sheikh Habib ọba ilé Sheikh Adam Al-Ilory jẹ́ o ẹ má ṣe mistake o ilé Sheikh Adam Al-Ilory kò lè bàjẹ́ láéláé ilé wo ilé tọ́jàpọ̀n lé Islam gbogbo àwa Yorùbá àáfà ńlá bàbá Sheikh Daud Abdulmajid Imran Eleha láti Sheikh Imran Eleha gbogbo wọn Markaz ni òun kìí gba mufti gbogbo mufti Diyar Ìlọrin pèsè ìwòlẹ̀ kò rí ọmọ kéwù bàbá ni product Sheikh Adam Al-Ilory
àwọn bàbá wa Sheikh Ramadan Sauban Fadilatu Sheikh Sauban alim wafaki oríṣiríṣi tá a lè kà àwọn professors náà bàbá tí a kan professor Abubakar láti wò ara àwọn product ti Sheikh náà ni ṣe rí bàbá Sheikh Adam Al-Ilory gbogbo àwọn tó yàtọ̀ oríṣiríṣi láàyè tí bàbá manage àwọn tí bàbá manage ẹ̀yin ò rí wọn manage bẹ́ẹ̀ that is fact ẹ gbọ́dọ̀ dá wọn padà torí ipò tẹ́ ń lo ipò àwọn ẹni Ọlọ́run ni ẹ gbọ́dọ̀ dá wọn padà ipò àwọn ẹni Ọlọ́run báwo ni Sheikh Adam Al-Ilory ṣe nínú ilé kéwù rẹ̀ ní orí àwọn ọmọ kéwù rẹ̀ nínú ilé rẹ̀ tínú ilé wà lẹ́yọ kan lójú ayé wọn ilé kéwù wà lẹ́yọ kan lójú ayé wọn gbogbo ọmọ kéwù ló wà lẹ́yọ kan lójú ayé wọn èyí tó ṣẹlẹ̀ nígbà tí ń yọ̀ ṣẹlẹ̀ lójú ayé wọn bàbá yẹn wá kú ònú ilé iṣẹ́ ọwọ́ ara rẹ̀ tó ṣe ó tún wá lọ ṣiṣẹ́ ilẹ̀ Yorùbá kárí tí ń ṣe League of Imam báwo ni gbogbo owó ṣe unite in tó dé tá a fi máa kọlù bẹ̀yẹn ni pé kò sí ń tẹ́rí kẹ́ ẹ dánwò ọlọ́dún ó sì nígbà ẹ parí gbogbo sórí tí in tí Sheikh Adam Al-Ilory sì ṣe kalẹ̀ yóò dẹ̀ máa lọ Markaz ò ní kankan tí ó ṣe Markaz ẹni tó bá kọ̀ tán ló nìtàn ẹ̀ ẹnu píríọ̀dù tó ń tọ̀ ń bá fi kọ̀ tán ló fi gbogbo àwọn torí wọ́n pé ní Markaz gbogbo àwọn tí àlùbáríkà Sheikh Adam Al-Ilory tí ń bẹ lára wọn gbogbo wọn pátápátá ìmọ̀ kan ti kìlọ̀ fún yín kan á dá àlè kan máa wò yín ràn wá ìmọ̀ kí wọ́n sì máa bá yín fà lọ́wọ́ pé ẹ gbọ́dọ̀ correct ní tẹ́ǹsì ẹlòmíì tẹ́ bá pọ̀ dákẹ́ ní ti ń bẹ́nu ẹ̀ ní pé kìíní ìgbọ́dọ̀ látúnṣe gbogbo àwọn àwa tí wọ́n máa ń kọ́ lù yìí pé àwa ń ṣe kìíní àǹtakàwọ́ ọ̀tàkùn yìí àtakò yà fẹ́ kẹ́ correct kò sẹ́ tí ò lè ṣe mistake àwa yìí náà ń ṣe mistake tí wọ́n bá dẹ̀ ti pè àṣàkíyèsí rẹ̀ à correct ẹni àdáadáa máa ṣe mistake ni èyí tá à ń ṣe mistake ni ẹ lọ correct ẹ mistake yín ọ̀bá yé yín jẹ́ o kò sọ pé ẹ má jẹ́ Sheikh Habib náà o ṣùgbọ́n mistake yín ọ̀ ń dààmú Islam lẹ̀ káàárọ̀ òjìrè léyìí tí ń tọ́ka sí pé bàbá wa Sheikh Habibullah ẹ kí Ọlọ́run tó fún yín lọ́pọlọ ẹ dẹ̀ kí Ọlọ́run tó ṣe yín lọ́mọ Sheikh Adam Al-Ilory ẹ tún wá kí Ọlọ́run tó ṣe yín ní àlééfà Sheikh Adam Al-Ilory àmọ́ ẹ sọ ara yín níbi tó yẹ pé bàbá yín rí ṣe láyé tiẹ̀ ó rí kójọ láyé tiẹ̀ ó rí tò láyé tiẹ̀ àmọ́ tó dàrú láyé tí ẹ sọ ara yín Ọlọ́run ó bí yín léèrè wọ́n lẹ́nu ń sọ nǹkan kan yín pé àwọn rábítà náà àtàwọn bàbá wa Sheikh Adam láyé wọn a máa mú oṣù tí àwọn sultanu tí wọ́n takò sí sultanu ó lè mọ̀ ìpáwà kan mú oṣù níbí ládùúrú abẹ́ ìgbọ́rọ̀ mi yé wọ́n ní àwọn rábítà máa mú oṣù tó yẹ pé àwọn Haúsá ó tún á mú mi ṣe èrò bí wọ́n ṣe tóbi tóhun àni wọ́n dúró de àti gbọ́ oṣù tí a àbáwọ̀ lẹ́ẹ̀ká dúró de àti gbọ́ oṣù tí a àwọn bàbá wọn ò ṣe mistake ń gbà yẹn nígbà tí ti sọ́ọ̀lù ọ̀bà tí dán mọ́rán láàrin òkè àti kíni àti ìsàlẹ̀ láàrin Haúsá àti Yorùbá ó ṣeéṣe kí mú oṣù kọ́mọ́ sí kíni kọ́mọ́ parapọ̀ àmọ́ lẹ́yìn ìgbà tí gbogbo wọn ti jọ fẹnu kò pátápátá láti jọ fẹnu kò wọ́n jọ ń bára wọn sọ gbogbo wa láfẹnu kò àjọ ń bára wọn sọ àṣìjọ ń lọ ibì kan náà ká máa mú táwọn pé táwọn náà bá mú nígbà tí wọ́n mú wọn ọ̀lẹ́mìí ọ̀tẹ̀ àwọn bàbá àlùbáríkà yẹn ọ̀lẹ́mìí ọ̀tẹ̀ pa bẹ́ẹ̀ bá ní ọ̀lẹ́mìí ọ̀tẹ̀ bú wọn ni ẹ̀ẹ́dẹ́gbẹ́ sọ máa pé àwọn Sheikh Adam Al-Ilory àti àwọn bàbá wa ìmáàmù lánàá wọ́n ń sọ̀tẹ̀ sùlùtọ́ kò sẹ́nìkan tó sọ̀tẹ̀ sùlùtọ́ wọ́n jọ máa ń ṣe a sì ní àìmọye òkè sàn tí wọ́n jọ ń ṣe kankan náà tí wọ́n jọ ń pọnra wọn lé bí wọ́n bá sọ̀tẹ̀ gan-an ṣé àwa láwà kọ́ntínú ọ̀tẹ̀ wọn àti àjọmọ láwà kọ́ntínú ọ̀tẹ̀ A'udhu billahi minash shaitani rajim táwa bá bá bàbá àti a lórí pé àwọn ní kíláàsì pẹ̀lú àwọn kan àwọn bàbá wọn ti wá lọ ìgbà ti dìgbà tí a àwọn olókùtà dùn wájú Ọlọ́run gbò làwọn ṣe ṣe àwọn ọmọ táwọn fi ṣe tí wọ́n ṣe Ọlọ́run lè yááfì àwọn tí ó bá yááfì àwọn ńkọ́ ṣé Ọlọ́run ó wà bí ọ̀tẹ̀ ni ẹ wo kẹ gbọ́ dáadáa nǹkan 5.5 yìí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ kí ẹ ṣe Habib nìkan mo fẹ́ sọ fún gbogbo àfáà tí ń bẹ nílẹ̀ Yorùbá pátá kẹ gbọ́ ṣe rí ọdún tá a ṣe lánàá tí gbogbo wa ṣe mẹ́sẹ̀jì ni wípé
ilé kéwú kan mùdírù kan kódà kó jẹ́ rọ́bítà àwọn ìmáàmù àfi kó lọ síbi tí gbogbo mùsùlùmí yẹ kó lọ tí ó bá ti lọ́bẹ̀ yóò tẹ̀ bí ẹni ó kíìdì lónìí ni tí ó kìtànà majority mùsùlùmí kò ní ìdí ẹ̀yin tẹ́ kíìdì lónìí ó fẹ́ burú débi pé bọ́ǹbù ni tó fẹ́ pa ògo markaz rẹ̀ lónìí kíkẹ́ ìwé ẹ̀hún ó fẹ́ pé àwọn mùsùlùmí lẹ́yìn Yorùbá gan tẹ̀lé markaz kọ́dẹ̀ rí bẹ́ẹ̀ ṣé kàbíìbù ni wọn tẹ̀lé àwọn àfáà àtọ́lọ́wọ́ wa ni wọ́n jáde ní markaz wọ́n ń bẹ́ ń wo iná káàjọ kírun lánàá àwọn òkè káàkiri gbogbo ìlú sáwà sọ pé gbogbo ọ̀jẹ́ èèyàn ni a ní pé ògo ṣèkà Adam lórí ó ti akán náà nù kọ́tán ògo wọn tán ìgbà tí yín lórí bó ṣe ń rí ó sì nígbà tí gbà wọn ó fi jẹ́ bẹ́ẹ̀ ó sì nígbà tí gbà yín ó stop ó sì nígbà tó jẹ́ wípé nǹkan ó tún padà sí bó ṣe wà èèyàn kan ó lè ṣègbà tí ẹ̀ bọ́ bá ṣe wù ú tẹ́lómi bá débẹ̀ yóò pa gbogbo rẹ̀ o yóò mú dáadáa wá nígbà tí Sheikh Zaoban tí ó bá kú táwọn òkè ńláńlá tí wọ́n tó jáde lára Sheikh Adam tó jẹ́ product ẹ̀ tí wọn ò kú tó kálukú ń ṣàǹfààní ibi tí wọ́n wà ẹni ọba fẹ́ tẹ́nu wọn ni kó rìn lànà yín kọ́ wá bá yín kí ìdí òní kẹ́ ẹ lè mọ ibi tí gbogbo mùsùlùmí lẹ́ Yorùbá ń lọ àwọn tẹ̀jọ́ ń ṣe rọ́bìtọ̀ ẹ̀ bí ẹlẹ́rẹ̀ mélòó lọ́tẹ̀lé yín tó bá yín kírun lónìí mélòó gbogbo mùsùlùmí ló kírun wọn lánàá ẹ̀yin kírun tí lónìí. òwe aláàkọ́ tí mo fẹ́ sọ fún yín ni pé àwọn mùsùlùmí sọ rẹ̀ lónìí pé without you tẹ́gbó kọ markaz lórí àwa lè máa ṣe Islam tí a lọ àníìdí yín ẹ̀yin lẹ níìdí àwa tẹ́ ẹ bá ti wá sọ pé àwa àjá wa ìgbà yín yọ̀dà gẹ́gẹ́ bí ìgbà tí wọ́n ti sùkúù pa ni wọ́n ti sùkúù pa nígbà tó bá yá wọn ó ṣe sùkúù ń bọ̀ báyá mádàmù àti location yẹn bá sì gíní àti nǹkan tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó bá wà ń bẹ̀ ẹ lè pa ògo iyì tí markaz ní kẹ́ pa láàrin ìgbà yín tó bá yá Ọlọ́run adógun yẹn padà àmọ́ di ó lè tì ní pé ẹnu bí ìtọ́ra jẹmọ́ yín nìkan ní ọ̀parẹ́ o ó ti tẹ́ báyìí o markaz ò sì tẹ́ táwọn ẹni Ọlọ́run bẹ tí wọ́n lọ rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ àwọn ọmọ tí sèkì gan bí ntọ́ pọ̀ jù nínú wọn àjọ kírun lánàá ni àwọn máa ké wọn bẹ́ẹ̀ ni gbogbo mùsùlùmí bẹ́ẹ̀ ni ẹ padà níbi tẹ́wà yẹn ẹ correct nígbà tí rí bó ṣe rí wọn wípé àná làwa mùsùlùmí fẹ́ kírun ẹ àjọ kírun ni tẹ́ ẹ bá ti jẹ́ pé ẹ̀yin ọ̀sẹ̀ sultọ́ọ̀nù that is message ẹlẹ́ẹ̀kejì ẹ wù pé ẹ̀yin tó bẹ́ẹ̀ láti sẹ́yìn sultọ́ọ̀nù àwa náà tó bẹ́ẹ̀ láti sẹ́yìn wà lẹ́yìn tí ọba sẹ́yìn ó ń tàn ọ fẹ́ rí bínú Ọlọ́run ni ẹ̀yin ṣe ọ̀gá gbogbo àwa mùsùlùmí ní Nàìjíríà ta ni ọlọ́gbọ́n náà ọgbọ́n wo ló ní tí ò ní ṣe ẹ̀yin mélòó lẹ́yìn mélòó ni kí lẹ́ ń control kí ló ń fún yín gan tó dùn mọ́ dáṣà yẹn náà lọ ni ẹ bá tẹ́ ń pè ní sultan ni ẹ wá láyà débi pé a lè tẹ̀lé àwa náà láyà láti sọ fún yín pé ẹ jẹ́ nǹkan kan mọ́ àfi tẹ́ ẹ bá padà sójú ọ̀nà yín tẹ́ ẹ bá ti dúró lójú ọ̀nà Sheikh Adam Al-Ilory you are nothing kẹ́ ẹ gbọ́ láti sìn ẹ máa gbọ́ tó mi fẹ́ sọ òun lẹ́lẹ́kẹta èyí tẹ́ ẹ ṣe lónìí ẹ tẹ ìràwọ̀ yín rì ni o ẹ̀dẹ̀ka kan tí ó tún gbọ́rù yín mú sí iyì yín náà ni àyàfi tẹ́ bá tọrọ astaghfirullah wa man yushaqiqi rasul Ọlọ́run lẹ́yìn bá yapa sànàbí tó ní ìgbà bá tó rí oṣù ní ká tó bẹ̀rẹ̀ àwẹ̀ ìgbà tá bá sì tó rí náà iná ní ká tó parí àwẹ̀ kó dẹ̀ máa gbọ́ aláìmọ̀ kan tó bá jẹ́ olódo lónìí oṣù yìí lẹ́yìn ìgbà tó wá yọ pátá ó wá dàbí ẹni pé ìkéde tí wọ́n kéde ọ̀bára wọn mu bó ṣe máa rí náà nu ọba àmọ́ bara wọn mu ìgbà bá tó rí látò sí kíni ọba àwọn bàbá pé ẹyẹ ìyẹn wọn tẹ̀ mọ́ gbọ́ pé ẹni pé nígbà tí wọ́n padà sọ oṣù adépẹ́kọ̀ bára wọn mọ́ ọ̀rọ̀ kò sínú fíkì Islam o tá a bá rí àgbà tá a bá ti rí àkà pé kíni o ọgbọ̀n àwa wá lórin iṣẹ́ kan làá fi rí ẹ̀yìn rí níbì kan ibi ẹ̀yìn ti rí inú education tá a bá ti rí tí aláṣẹ wa tí wọ́n láwọn ò rí ẹgbọ́n nation ààrí nìyẹn nígbà bá tó rí látò sí kíni látò bẹ̀rẹ̀ ìgbà bá ìṣòrí náà látò parí gẹ́gẹ́ bí sultan ṣe òun lọ right
gẹ́gẹ́ bí Saudi Arabia ṣe ṣe òun lọ right láwọn tó ní mercury ní Saudi Arabia rí ṣẹ̀gbọ́n mú iṣẹ́ náà ni ẹnu bí ọpọlọ wọn mọ náà ni wọ́n kéèyàn sọ pé mercury ṣé kò sí àtọ̀ láàrin mercury odidi ayé ńlá àti òṣùpá lásán bó òṣùpá ṣe fẹ́ jọ mercury àwọn òṣùpá ẹ̀ wọ́n sọ̀rọ̀ nípa planet ṣẹ́mọ̀ different ń bẹ láàrin àwọn méjèèjì ẹ̀ máa dúró millions òṣùpá tẹ́ẹ̀rì lára millions ni mo mí o ká ní mercury wọ́n rí níbo ṣẹ́mọ̀ ẹ gbọ́ dáadáa ó ti tán báyìí kò sẹ́nà kan ẹ máa ń fún yín lésì ní ìsìn wọ́n mọ̀ rí bí ó ranù ni o ìkọ̀ fúnra yín lẹ sọ pé mọ́pọ̀nlé ó pẹ́ aṣíwájú ẹ̀ lé ọ̀pọ̀ ga wa lé ẹnìkan wá ló wọn pọ̀n lé ń tàn fẹ́ tẹ́ni sẹ́ni gbogbo àwọn tó ń ṣàjọ sọ́dọ̀ yín wọ́n bọ́ sí máa wà nù àgbà ànábì gan wà mọ̀náfìkì wà wọ́n sì lọ́gàá kò síbi tọ́lọ́run ti máa gbé èèyàn gidi kalẹ̀ tí ò ní fáwọn bàrúfù sí lẹ́gbẹ̀ẹ́ bó láà ṣe mọ bàrúfù bó láà ṣe mọ òrìjínà ni wọ́n jẹ́ àmọ́ bàrúfù ànábì wa Muhammad salam ó ti kọ́ wa lẹ́kọ̀ọ́ bí àwọn aláṣẹ bá wà lásìkò ní ìsà aláṣẹ mùdí ìrúlé kí ó ní ìsà aláṣẹ mùsùlùmí Ramadan ò sì yẹ àbí nǹkan oṣù kò yẹ kí wọ́n kéde látọ̀dọ̀ yín tó bẹ́ẹ̀ àti kéde gbogbo nǹkan tẹ́ fi lè kéde ni pé oyè wọlé jẹ́ nù Islam tí ẹ fi kéde oyè wọn fi ní kẹ́ máa kéde sẹ́yìn lólórí wa ní. ìkejì àwọn sọ̀tọ̀ tẹ́ wí yìí wọ́n ní ìgbìmọ̀ wọ́n sì ní irinṣẹ́ ẹnu wọn bá tí wọ́n ní bẹ́ẹ̀ náà ní Saudi Arabia kẹ́ni kan sọ pé Saudi Arabia ó ṣe mistake kan ní 2015 bàbá ṣe mistake nǹkan tí professor bá ṣe mistake kọgbẹ́nu olódò primary school wọ́n ní Saudi Arabia ṣe mistake oṣù kan ní 2015 orílẹ̀-èdè tó tóbi tó bá ṣe èmi àti ẹ wá lọ́gbà lẹ́nu ẹnìkan tó bá ń wí jáde bí wà àti ta ni ṣe nípa bẹ́ẹ̀ gbogbo tó wá ṣe mistake kan yọ mọ̀ ṣe mistake yòókù lọ́nu àbí pé ọ̀tẹ̀ ọ̀rọ̀ ọ̀tẹ̀ ìmọ̀ràn ọ̀tẹ̀ ẹ stop ẹ èyí tí mo wí ẹ gbọ́ dáadáa ó ń kálukú ló ní ẹ̀bùn tó Ọlọ́run bá àlekè ọlá fún tẹ́ ẹ bá túbá ẹgbẹ́ mi sọ̀rọ̀ ó ṣeé ṣe kọ́ ẹ pé àwọn kan bẹ tí wọ́n máa pọ́n yín lé tẹ́lẹ̀ tẹ́ tí wọ́n pọ́n yín lé mọ́ ẹ lè mọ ìfẹ́ tẹ̀ àwọn tí wọ́n sì ń tẹ̀lé yín kò lè mọ ìfẹ́ tẹ̀ aráyé yòókù náà wọ́n lè mọ ìfẹ́ tẹ̀ ṣùgbọ́n níbi èyí tẹ́ ẹ bá túbá kẹ́ ẹ bọ́ sórí kẹ́ni pé mistake tá a ṣe o báyìí o ẹgẹ́ nísìn òpin ó bẹ̀rẹ̀ láti òní lọ fún tí wọ́n lè máa wò mọ̀ yẹn là ẹ sì gbọ́ ẹgbẹ́ dáadáa kọ yọ àpọ́nlé iṣẹ́ àlùbáríkà tí sẹ́ka Ádámù àlè lórí tó ṣe é lẹ̀ nítorí ìgbà púpọ̀ yọ ni wípé rọ́bítọ̀ ò dàrú without you kò sí àgbà tí ó ṣe rọ́bítọ̀ without you tí ó bá dàrú ní irú òní nísìn ọyẹ ẹjọ́ dàrú papọ̀ ni kò sí àgbà tí ó ṣe rọ́bítọ̀ tí nǹkan kan bá ṣe rọ́bítọ̀ nǹkan ò ṣiṣẹ́ sẹ́ka Ádámù àlè lórí nǹkan kan ò sì ṣe Markaz kílódé kò fi ṣe Markaz sẹ́ka Ádámù àlè lórí ti kọ́ wọn lọ́lọ́run àtànábì ẹ̀ ó ti kọ́ wọn nímọ̀ ẹni nǹkan bá ń ṣe ó lè tò sí sáfù tí ọ̀dà o ṣùgbọ́n kò sí kankan nu wọn tí kankan ṣe ibi irú àwọn bàbá wa kan ní Professor Abubakar àwọn madrasa Sàkọ́fí wà ń bì oríṣiríṣi gbogbo àwọn ulama-wù yẹn àmọ́ àwọn tí wọ́n máa ń wí lóòótọ́ wọn kálukú ní máa sọ pé ẹja pọ́n ilé kò sí òótọ́ tí ò ní pọ́n Markaz lé kò sí onítọ̀ tí ò ní pọ́n Markaz lé ṣùgbọ́n ẹ máa gbọ́ dáadáa ó ti yé dáadáa ní ìsìn pé Markaz ní àpọ́nlé àmọ́ ẹnìkan bẹ́ Markaz tí ó fẹ́ pọ́nra rẹ̀ lé Markaz ó ní àpọ́nlé rẹ̀ títí ayérayé torí pé àpọ́nlé Yorùbá Muslim ni sẹ́ka Ádámù lè lórí àpọ́nlé tí irú wọn ọba jáde sẹ́lẹ̀ mọ̀ pé Islam dánlẹ̀ Yorùbá torí sẹ́ka Ádámù Abdulbaki Muhammad tí irú wọn ọba jáde sẹ́lẹ̀ mọ̀ pé Islam tóbi ńlẹ̀ Yorùbá tí irú sẹ́ka Murtada Abdulsalam tí ọba jáde sẹ́lẹ̀ mọ̀ pé Islam ń bẹ sẹ́ka Kamal Al-Adabi nílọrin tí irú wọn ọba jáde sẹ́lẹ̀ mọ̀ pé Islam ń bẹ àwọn Zumura tí wọn ọba jáde wọn kálukú wọn sáà dín náà wọn ni wọn kálukú làwọn tó pé Ọlọ́run bá fi pẹ́ Islam bí nẹ́sọ̀ àti wà pẹ̀lú tí nẹ́sọ̀ àti ń bá lọ lónìí tí ó bá jáde mọye mùsùlùmí tí ó di kiri ó gbogbo àwọn ọmọ tí ń ṣe cooperative yìí tí mọ Jamiu tí ó bá jáde ṣé nǹkan ò ṣe Islam láti báàbù tiẹ̀ Ọlọ́run ó fi hàn tilẹ̀kùn báàbù fìtínátì ni Ọlọ́run lọ́mọ ya mú gbó ọlọ́tí tó bá tẹ̀blíìgì lọ tó dé báyìí tá à ń wò pé wọ́n tún ọ̀rọ̀ ni àbí wọ́n lóògùn fún àbí wọ́n lo àfọ̀ṣẹ fún ọ tí ò mú gbó mọ́
tí tẹ̀blígì ọba jáde tí Sheikh Adam ọba jáde ta ló lè mọ̀ pa ọmọ kéwú ta ló lè mọ̀ pa ọmọ kéwú lẹ̀ káàró òjìire tí ọba sí Markaz ẹ wá dúró àwọn ìmáàmù àtàfà tó lọ dá ilé kéwú lẹ̀ tí wọ́n káàkiri lẹ̀ káàró òjìire tó yẹ pé product Markaz ni ẹ̀yin nìkan lẹ́ sọ̀rọ̀ ayín ló kọ tí ò ṣe àwọn tó lọ ń sì ṣe dáadáa nínú àwọn ọmọ yín gan ń kìlọ̀ fún yín kẹ́yìn náà gbọ́ àwọn míì ń tijú yín ní tẹ́ ń ṣe ọ̀tẹ̀ wọn lọ́rùn bàbá nítorí pé ọ̀rọ̀ ìjẹ́ ọ̀rọ̀ public ni olójẹ́ ń sọ fún yín public báyìí kò sẹ́ni àkàtì ọmọ tó ṣẹlẹ̀ o kò sẹ́ni àkàtì ọmọ tó ṣẹlẹ̀ wọ́n wá ń pe ẹ̀yin àfáà yòókù náà tẹ́ ń jà tẹ́ ń gbé sórí social media ó tó yín gẹ́ ẹ̀yin èèyàn wá yín gẹ́ mọ́ waste time ara yín àfáà àti bá ti ń bára wọn jà lórí social media tẹ́ ẹ̀ bá ti tẹ láìkì tẹ́ ẹ̀ view rẹ̀ tẹ́ ẹ̀ ra pa péèjì ẹ̀ tì òun náà ti mọ̀ pé n tí ọ̀tà lòun ṣe kíni lòun polówó ẹ má débi péèjì wọn mọ́ gbogbo àwọn ọ̀rọ̀ tó bá ti ń tako ibi tí gbogbo mùsùlùmí ń lọ nílẹ̀ Yorùbá tó bá ti jáde wá lọ́dọ̀ àwọn àfáà káàfáà ẹ má promote ẹ má share rẹ̀ ẹ má view rẹ̀ n ta sọ fọ́pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí a nù ẹ má torí tẹ bá ń promote ẹ̀yin náà ń dá ṣíṣe èṣù ni kàn bára wọn jà káàkiri ṣé nǹkan ọ̀pọ̀ ńlẹ̀ ipò tí mùsùlùmí ilẹ̀ Yorùbá wà ṣe iná ló yẹ kẹ́ wà ẹ mọye èèyàn tó ti lọ ṣọ́ọ̀ṣì tí ò wá mọ́sálásí mọ́ àìmọye mùsùlùmí tó yẹ pé ìyà ń jẹ lọ́wọ́lọ́wọ́ báyìí tí ò tí ì rí solution ẹni tí ò lọ ṣọ́ọ̀ṣì múra àti lọ ẹlòmíì ó ti bá àwọn ẹlẹ́bọ lọ ẹlòmíì ti lọ jọ ẹgbẹ́kẹ́gbẹ́ nígbà tí ọ̀dọ̀ àwọn àfọ òṣùwọ̀n àìmọye àwọn afẹ́ ẹ̀hànà ló tún pọ̀ ní ìṣẹ́tọ́ pé téèyàn bá kàn wọ́n báyìí yóò rò bí Islam ọ̀dà ni Islam dẹ̀ da àmọ́ àwọn ẹ̀yìn òrò báwọn ni wọ́n ń pè ní Islam àwọn sí kọ́ ni wọ́n ń pè ní Islam bẹ́ẹ̀ tó ti bá ń kájẹ́ ẹ bàbá wa nílẹ̀ káàró òjò ni mo tún sọ fún yín lẹ́ẹ̀kan sí mo kí yín bẹ́ẹ̀ ṣe tẹ̀lé Sultan torí ẹni tó bá ní wọn ọ̀pẹ́ nìkan lé kọ́mọ́rò bí ẹlòmíì ní ó pòun náà lè wọ́n fẹ́ pògo ara ẹ̀ nínú níparí ọ̀rọ̀ mi òní yí pé mo ń rọ gbogbo mùsùlùmí ọ̀rọ̀ tèmi sọ yìí mo sọ èmi tèmi sì dá bí ọba dá lọ́dọ̀ rẹ bóyá òtítọ́ Ọlọ́run tó wo ẹ̀mí mi nu ìwọ náà try lọ́dọ̀ ara rẹ jẹ́ kẹ́mi rí ọ dáa sí ní tí mo sọ kò sẹ́ni kankan tí ó fi ẹ̀mí tó dáa gbọ́rọ̀ tí mo ń sọ yìí tí kò ní ṣe àǹfààní bẹ́ẹ̀ ẹ má promote ọ̀tẹ̀ mọ́ ẹ má promote àwọn nǹkan tí ń da àárín wa rú mọ́ tẹ́ ẹ bá ti ráwọn àáfàá tí ń jà láàrin àwọn ẹ má promote ẹ ọ̀rọ̀ ọ̀fẹ́ ní ká ẹ má promote ọ̀rọ̀ tí ọmọ sí àwọn èèyàn láǹfààní social media kì í ṣe ibi tí èèyàn ti máa gbèjánu lé tí èèyàn máa gbèdé kì í ṣe ibi tá a ti máa fi ara wa ṣẹ̀sìn àìmọye àwọn èèyàn ní ń borí wọn jẹ́ tó yẹ pé gbogbo ẹnu báwọn àáfàá ṣe ń fà láàrin ara wọn ẹlòmíì gan ọ̀rọ̀ Islam ti sú wọn á gbọ́ pé àwọn àáfàá fẹ́ ṣe wáṣíwá kò ní gbọ́ wọn wà pẹ̀lú wa subhanaka Allahumma bihamdik wa nashhadu an la ilaha illa anta wa nastaghfiruka wa natubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin alhamdulillahi rabbil alamin